Irinwó àjànàkú ti sùn bí òkè báyìí, Awùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ti wàjà. Gbogbo ọjà tó wà nílùú Ìjẹ̀bú-Òde nípínlẹ̀ Ògùn ló ti wà ní títìpa báyìí láti bu ọlá ìkẹyìn fún ọba wọn Àwùjalẹ̀ ti Ìjẹ̀bú, Ọba Síkírù Adétọ̀nà tó wàjà. Ọjọ́ Sunday ọjọ́ 13 oṣù keje ọdún yìí la gbọ́ pé bàbá yìí darapọ̀ mọ́ àwọn bàǹbálà rẹ̀ lẹ́yìn tó lo ọdún 91 lókè èèpẹ̀. Inú ilé rẹ̀ ní Ìjẹ̀bú-Òde la gbọ́ pé ọlọ́jọ́ dé bá ọba tó lo ọdún 65 lórí ìtẹ́ àwọn bàǹbálà rẹ̀ ọ̀hún. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ṣàpèjúwe ikú bàbá náà gẹ́gẹ́ bí àdánù ńlá fún ìran Yorùbá. Ó ní ó jẹ́ ìbànújẹ́ pé ọba Adétọ̀nà kú lọ́jọ́ kan náà tí ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ Muhammadu Buhari jáde láyé níléèwòsàn tó ti ń gbàtọ́jú nílùú London. Abíọ́dún fi kún ọ̀rọ̀ rẹ̀ pé onírúurú ìdàgbàsókè ló wọ ilẹ̀ Ìjẹ̀bú lásìkò ọba Adétọ̀nà láti ọdún 1960 tó ti gorí oyè.